ọ̀rọ̀ yẹn ti fẹ́ di gòbe nìyẹn o. Mo dẹ̀ sọ fún yín Mólì, mo ní ẹ má jẹ́ ó di gòbe. Mo sọ fún yín, mo ní ẹ má jẹ́ ó di wàhálà. Ẹ̀yin náà tẹ́ni ilé ìwòsàn Mólì àtẹ̀yin olólùfẹ́ wọn. Gbogbo àwọn tí ẹ rán kí wọ́n lọ mọ bá yín kọ́mẹ́ǹtì bóyá àwọn dókítà yín àbáwọn nọ́ọ̀sì yín kán lọ máa attack àbáwọn fámìlì yín àbáwọn ọ̀rẹ́ yín. Wọ́n ti attack tó náà láti jọ́ yìí. Ẹ àṣìdákẹ́. We are asking for simple thing. Ẹ take responsibilities tó ṣẹlẹ̀. Ẹ má take responsibility pé ẹ̀yin lẹ pàyà o. Ọlọ́run ló pàyà yín kọ́ o. Ní kẹ́ sọ pé ẹ̀yin lẹ pàyà yẹn o. Ẹ take responsibilities wípé ẹ fún ìyá yẹn ní expired drugs, expired injections. Ẹ fún wọn lóòótọ́. Ká dẹ̀ kúrò lórí ẹ̀. Ṣùgbọ́n ṣe lẹ̀ ń jump from here, there, and there. So I don't know. The other time tí mo ṣe show nbí, èèyàn kan ní kí n jókòó pé ṣe bẹ́ẹ̀ mi náà mo mọ̀ nípa bí ìjọba ìṣe débẹ̀, ṣe bí kinní kan. Ṣé Ọ̀yọ́ State Government ló ní Mólì Hospital ni? Ṣé Ṣèyí Mákindé ló ní Mólì Hospital ni àbí Commissioner for Health ló ní Mólì Hospital? Àbí gbogbo àwọn tí wọ́n yàn sípò ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ní Mólì Hospital ni? Ẹ wá já tún gbà pé àwọn náà ní Mólì Hospital. Kí ló kàn mí pẹ̀lú yẹn? Ṣé bí àwọn tí ẹ̀ ń dákọ̀ yìí, àwọn tí wọ́n lè bọ́ síta sòdodo ni láti fọwọ́ gbáyà pé di òdodo làwọn wà. Ó sẹ́ni tí ò lè ṣàṣìṣe náà. Káwọn náà bọ́ta kan wá sọ pé àwọn ṣe mistake ni làwọn fi fún wọn ní expired drugs. So kí máa yẹn má bínú. Kẹ́dẹ̀ ṣe compensation fún wọn. Kádẹ̀ kúrò lórí ẹ̀ ká máa sọ nǹkan míì. Ooo! Ẹ̀fẹ̀ káwọn èèyàn mọ̀ pé ẹ̀ ń lo expired drugs ní hospital yẹn. Àwọn èèyàn ti mọ̀ náà. Àwọn èèyàn ti mọ̀. Ìbẹ̀rẹ̀ àwọn èèyàn bá ṣe ń bo ilé ìwòsàn yín tó ń gbé èèyàn wá lójoojúmọ́ tí wọ́n ń pọ̀ ń bẹ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n mọ̀ pé expired drugs ẹ̀ ń fáwọn èèyàn bẹ̀ yẹn. Wọ́n ti mọ̀ náà. Àwọn èèyàn ti mọ̀. Kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí ju pé kẹ́ ẹ ṣe needful lọ́nà. Àwọn ò fẹ́ mọ ẹ̀ ń tẹ́ ẹ mọ̀. You are highly connected. Ẹ lágbára lókè, ẹ lágbára ń sàlẹ̀. Nǹkan tí Ministry of Health tí wọ́n ṣe the other time ni mo sọ yẹn. Tí ẹ bá sì ṣe nǹkan kan lórí ẹ̀, Ọ̀yọ́ State Ministry of Health, tí ẹ fọwọ́ bo Mólì Hospital, ẹ ń bá aráàlú sọ̀rọ̀ nìyẹn, ẹ dẹ̀ ń sọ̀rọ̀ èèyàn tẹ́ jẹ́ nìyẹn. A fẹ́ gbọ́ medical terms níbi tá a wà yìí. Ẹ sọ layman language tó ní ṣe pẹ̀lú ètò ìlera. Bí ikú bá fẹ́ pààyàn, kò ní báyàn sọ medical terms. Tí a bá fẹ́ sin ẹni tó kú, a ní sọ medical terms tá fi sin. We believe pé gbogbo medical terms tẹ́ mọ̀ yẹn kò ń ṣe láti fi brag. Medical terms yẹn wà láti fi save life wa ni. To communicate within the medical experts láti save life wa ni. Nígbà tó bá di pé ẹ fi medical terms save life wa mọ́, tẹ́ fi ń wá ọ̀nà láti sá lọ, tẹ́ ẹ bá ṣàbúrú tán, we might not take that easy with you, sirs, mass. Ọ̀yọ́ State Ministry of Health. Ọ̀yọ́ State Ministry of Health. Kí lẹ̀ ń ṣe nípa Mólì Hospital? Abẹ́ fi ń sọwọ́ ọmọ ara, ẹsẹ̀ ọmọ ara. Ọ̀yọ́ State Ministry of Health. Ṣé ọwọ́ ti kan ọwọ́ ni? Àbí nínú àwọn tí wọ́n ń darí Mólì Hospital, àwọn ọ̀gá yín wà ń bẹ̀ ni? Ọ̀yọ́ State Ministry of Health, Commissioner for Health. Ṣé nínú àwọn tó ń darí Mólì Hospital, àwọn ọ̀gá yín wà ń bẹ̀? Àwọn tẹ́ ẹ kẹ́kọ̀ọ́ lábẹ́ wọn wà ń bẹ̀? Àwọn tẹ́ ẹ fi ṣe bàbá lẹ́nu iṣẹ́ ìwà ń bẹ̀? Àwọn tẹ́ ẹ jọ relate wọ́n wà ń bẹ̀ ni? Ẹ lọ máa pay ara yín back ní ọ̀nà tẹ́ fẹ́ fi pay ara yín back. Ẹ má fi ẹ̀mí wa pay ara yín back. Ọ̀yọ́ State Ministry of Health. Mi ò call out to Mólì Hospital mọ́ this time around. I am calling out Ọ̀yọ́ State Ministry of Health. What are you doing about Mólì Hospital? Come out with press release about Mólì Hospital. Talk to the media about Mólì Hospital. Ọ̀yọ́ State Ministry of Health.
tí ò bá sí nǹkan kan láàrin yín tí ẹ bá ṣe àpapín pé kò sí tí ó ṣẹlẹ̀ Ọ̀yọ́ State Ministry of Health tẹ́ ẹ bá fi dọwọ́ bo eléyìí tẹ́ ẹ gbé press release jáde tẹ́ ẹ bá àwọn oníròyìn ṣe pàdé tẹ́ ẹ ṣe press conference Ọ̀yọ́ State Ministry of Health mi ò ní nǹkan púpọ̀ sọ nípa Moli Hospital mọ́ kódà mi ò ní issue nípa Moli Hospital mọ́ Ọ̀yọ́ State Ministry of Health ó ní mò ń bi léèrè ọ̀rọ̀ pé kí la ṣe fún yín ẹ bá àwọn oníròyìn sọ̀rọ̀ ẹ jẹ́ kí àwọn rédíò gbé ẹ jẹ́ kí televisions gbé ẹ jẹ́ kí wọ́n gbé lórí social media kí àwọn bloggers gbé ipa tẹ́ ń kó lórí expired drugs tí wọ́n fún ìyá tó kú ní Moli Hospital. Tell us, we deserve to know. We deserve to know. Example, àpẹẹrẹ lásán nìyá ìjẹni nínú àdúgbò àwọn tó ti kú bẹ́ẹ̀ yẹn tá a mọ̀. Àpẹẹrẹ lásán ẹyọ kan nìyá nínú thousands of people tí wọ́n lọ sí Moli Hospital. Thousands of people tí wọ́n lọ sí Moli Hospital on daily basis tí wọ́n fún wọn ní expired drugs, expired injections. If expired drugs cannot kill, can it heal? Tell us. If expired drugs cannot kill, tell us if it can heal. You will not tell us the reason why it is called expired. If expired drugs cannot kill, can it heal? And you tell us the reason why we take our friends and relatives to the hospital. Bóyá láti lọ kú ni, ẹ̀mí wa ò tiẹ̀ jọ yín lójú, kí ẹ̀ tó lè ṣẹlẹ̀ sí wa. Èèyàn lóògùn míì gbà míì báyìí, oògùn ara ríro lásán lẹ́lòmíì lò, ó ní kidney problem. Oògùn orí fífọ́ lásán lẹ́lòmíì lò, ó ní liver problem. Multivitamin oògùn kéékèèké lẹ́lòmíì lò, ó ní cancer. Ara wa máa ń react sí oríṣiríṣi nǹkan tó fi máa ń ṣe àwọn nǹkan yìí already kó tó expire. Ó tún expire tán, ẹ tún fún wa níbi tí a ti rò pé a ti lè rírú ẹ̀ láíláí. Ó expire tán ẹ dẹ̀ ń fún wa níbi tí a ti expect pa lè rírú ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ ṣe ẹ dẹ̀ tún ní ego, ẹ dẹ̀ tún pé kò sẹ́ni tí ó mú yín sí. Come out publicly. Kò ń ṣe family ẹni nìkan lẹ́sẹ̀. Ẹ ń láti jáde wá sí gbogbo ayé kẹ́ wá sọ fún wa. I am doing this. Mo ń help ẹni tó kórìíra mi with this. Mo ń help ẹ tó nífẹ̀ẹ́ mi with this. I'm helping myself with this. Even kó kórìíra Oriyomi Hamzat. Nígbà tó ti gbọ́ pé Moli Hospital fún yẹn ní expired drugs. So lè gbé yẹn hospital lónìí kó má yóògùn tó fẹ́ fún wò kó tó gbòòlò. Kó fẹ́ kú gan lọ hospital kan fẹ́ fún ẹ lóògùn wá ní ẹ jẹ́ kí n wo bí tó kù expiry date. You will check it. The other time ta ṣe hotel tó gbọ́dọ̀pọ̀ bá dé hotel kan tó sùn wọ́n á tanná wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀dì tanná wọ everywhere ẹlòmíì ò tiẹ̀ sùn hotel láti gbà ẹ́ di sí. Àmọ́ èèyàn tó ti kú sí hotel kì í tí mo ti tó kú bẹ́ẹ̀ ni. Àmọ́ èèyàn tó ti kú lórí expired drugs kó tó di pé woman yìí kú tiẹ̀ ni. Ọlọ́run àwa lè sọ pé Ọlọ́run ló dá wa tí ó mẹ́mí wa lọ ká sì mọ́ ṣọ́ra. Bíbélì ní ẹ máa ṣọ́nà kẹ́sì máa gbàdúrà, ẹ máa ṣọ́nà kẹ́sì máa gbàdúrà. Ta ló lè mọ ìgbà tàbí àkókò tọkọyàwó lè dé, ẹ máa ṣọ́nà. Kí ló tí ó sọ pé kẹ́ máa gbàdúrà kẹ́ máa ṣọ́nà? Torí pé Ọlọ́run ló dá wa ní ó sì pa wá. Fine. Ànábì sallam èyàn kan fi ràkúnmí rẹ̀ lẹ̀ ó lọ ó lóun fọlọ́run sọ ó ní kó so mọ́lẹ̀ kó tún wá fọlọ́run sọ. Okay, kí ni ìmọ̀ ètò ìlera wà fún? Okay, Ọlọ́run ló dá wa ní ó pa wá. So why do we go to the hospital? Why do we need to go to the hospital? Kí ló táwọn doctor gbọ́dọ̀ máa jẹun? Kí ló táwọn pharmacist tá gbọ́dọ̀ máa jẹun? So kí ni ìwúlò yín gan ẹ̀yin pharmacist? Kí ni ìwúlò yín gan ẹ̀yin doctors? Táwọn kan bá lè máa tẹ̀sẹ̀ yín lójúmọ́ lẹ̀ báyìí. Ṣé ẹ rí pé mo ti ń embarrass yín jù ni?
ẹ pé àwọn Moli hospital kan ṣe tó ẹ kan ṣe now. Ṣé bí ṣe ẹ lọ bá wọn now, tell them ẹ shut me up by doing the needful. Ẹ pa mí lẹ́nu mọ́ nípa kẹ́ ṣe tó ẹ kẹ́ ṣe. Mo ti gbé yẹn wá Moli hospital rí now. Mo mọ iye tí mo náà, mo nígbàgbọ́ nínú Moli mo fi ṣe bẹ́ẹ̀ now. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ti nígbàgbọ́ nínú Moli before now. Ọ̀pọ̀lọpọ̀ hospital ìní wọ́n ti máa kó expired drugs wọ́n lẹ̀ nítorí pé lè ṣẹlẹ̀ torí pé Moli nìkan kọ́ ní í ṣerú ẹ̀. But let Moli talk to us. Moli hospital, you cannot escape this. You need to talk to us. Moli hospital, you cannot, your power cannot be used here. Your connections cannot be used here. We deserve to know, is it true? Ẹ̀sù ọkùnrin yẹn, ẹ̀sù Oriyomi tó bá jẹ́ pé rọ́ ni now. Ṣé lọ́yà ò sí mọ́ ni? Ẹ lọ sù Oriyomi, ẹ̀sù ọkùnrin yẹn wípé àparọ́ mọ́ yín pé ẹ lo expired drugs. Ẹ lọ ní ẹjọ́ náà, ẹ gbé wa lọ ní ẹjọ́ náà. Tá bá parọ́ mọ́ yín, tẹ́ bá ti mọ̀ pé àparọ́ mọ́ yín, ẹ jáde ẹ sọ̀rọ̀, ó ti ń pọ̀ jù náà. Okay, normal thing. Tá bá ti pariwo díẹ̀, a máa dákẹ́ àbí? A ní dákẹ́. Ẹ̀yin lẹ máa dá mi lákẹ́ tí màá fi dákẹ́. Ìtọ́dẹ̀ máa mú yín dá mi lákẹ́ ni pé ọmọ ọkùnrin tó wá fẹjọ́ sùn mí. A ní àdéhùn. Àdéhùn tèmi àti ẹ̀dẹ̀ ni pé kò sẹ́ni tó lè dá mi lákẹ́ lórí ọ̀rọ̀ yìí láì jẹ́ pé ọmọkùnrin yẹn dá mi lákẹ́. And ọmọkùnrin yẹn is not asking for too much. Ó ní kẹ́ ẹ ṣe public apology. Kẹ́ ẹ dẹ̀ compensate àwọn ní family àwọn for what you have done. Ṣé ẹ wá rí wípé owó tó yẹ kẹ́ ẹ fi manage crisis? Owó tó yẹ kẹ́ ẹ fi prevent crisis? Ó ti ń kéré sí ètò ẹ fi máa manage crisis báyìí. Because I can imagine bóyá bẹ́ẹ̀ ṣe ń wo show mi bóyá nu yóò máa dùn bóyá máa pàtẹ́wọ́. Bẹ́ẹ̀ bá dẹ̀ ń bínú sí mi bá conscience yìí ò ní máa sọ fún yín pé lódodo ọ̀rọ̀ ni mò ń sọ. Bẹ́ẹ̀ conscience yìí kò ní máa sọ fún yín bẹ́ẹ̀ wípé òdodo ọ̀rọ̀ ni mò ń sọ. Tí woman yẹn bá ti ní attack ó ní tó máa ń lò nílé. Nígbà wọ́n dé hospital yín ẹ̀jẹ̀ wọn ó lò. Ìmí ìtẹ́ fún wọn expired ni. Oògùn tó bá expired bí injection tó expired. Ìta gbọ́rẹ̀ mẹ́ta ni. Tí ó bá ti lè inú kó má ṣiṣẹ́ kó ṣiṣẹ́ ṣùgbọ́n kó má ṣiṣẹ́ tó bó ti yẹ kó ṣiṣẹ́ tẹ́lẹ̀. Ẹlẹ́kìnní nìyẹn o. Ẹlẹ́ẹ̀kejì ni pé inú kó má tiẹ̀ ṣiṣẹ́ rárá. Tó bá jẹ́ chalk ní kó pé yẹn kẹ́kọ̀ọ́ chalk jẹ. Ẹlẹ́ẹ̀kẹta náà ni kó tún lè pààyàn lára. Ẹ sáré sọ fún wa pé ńgbà tá gbé yàn dọ́dọ̀ yín tá sanwó oògùn expired drugs tá sọ fún yín pa fẹ́ rà. Customers right protection. Customers right protection. Ẹ̀yin náà ẹ bá wa dá sí. Customers right protection. Ẹ bá wa dá sí. National Administration for Food, Drugs and Control. NAFDAC. Ẹ̀yin náà ẹ bá wa dá sí. Oyo State Ministry for Health. Please stand up. Do the needful. Mo mọ̀ pé ẹ ti pè wọ́n. Ẹ ti pè Moli. Mo gbọ́ pé ẹ ti pè Moli ẹ ti pè ọmọkùnrin yìí. Ó ń pẹ́ jù. Ó ń pẹ́ jù. Ó ń pẹ́ jù. Tí ẹjọ́ bá bẹ̀rẹ̀ nílé ẹjọ́. Tẹ́ wá ní ọmọ yẹn ọ̀dọ́ Ọ̀yọ́ State government lónìí. Oriyomi ní ràn. Oriyomi ọ̀rẹ́ nìkankan o. Ṣùgbọ́n Oriyomi ò ní fọwọ́ lẹ́rán. A lè lọ kóòtù lóòótọ́ ṣùgbọ́n gbogbo ayé gbọ́dọ̀ mọ̀, a gbọ́dọ̀ mẹ́lòmíì kúrò nínú ìṣòro. Mo sì láǹfààní àti máa kígbe títí tọ́rọ̀ yóò fi wà establish ní court. Tó bá tún wà establish ní court tán, mo tún láǹfààní àti máa fún àwọn èèyàn ní report bẹ́jọ́ yẹn ṣe ń lọ. Èèyàn kan sọ pé a ti lose case, màá sọ fún ọ pé a lose ẹ̀. Màá sọ fún ẹ pé a lè lose ẹ̀. Ẹni yẹn sọ the other time. Mo ní kí ló tó fi láà lose ẹ̀. Ó láà lose ẹ̀ nítorí pé màmá tó ní Moli hospital wọ́n wà connected. Màmá tó ní Moli hospital àwọn wọ́n ní gbogbo àwọn doctor tí ó investigate wọn lọ́yọ́ state. Mo ní mo ti gbọ́. Màmá tó ní Moli hospital ilé ìjọsìn tí wọ́n ń lọ wọ́n pera wọn pẹ̀lú àwọn àgbààgbà ilé ìjọsìn wọ́n mọ̀ bí wọ́n ṣe sọ wọ́n yanjú ẹ̀. Mo ní mo ti gbọ́. Tí wọ́n bá sá ti sọ gbogbo ẹ̀ ẹ̀yin ó sá mọ̀ gbọ́ rìpọ́ọ̀tù ẹ̀ tó bá pamẹ́lẹ̀ náà gbogbo ọmọ Nàìjíríà ni ó gbọ́ jákèjádò àgbáyé. Ó yẹ já wa lọ o. Kí ló ṣẹlẹ̀? Nǹkan míì tún ti ṣẹlẹ̀. Nǹkan míì tún ti ṣẹlẹ̀. Èmi àti yín náà lásìgbọ́. Ẹ wá bá mi farabalẹ̀ dáadáa. No rushing. Kò sí bí à ń kánjú lọ. Ẹ bá ń farabalẹ̀ kẹ́ gbọ́n tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí náà ni o.
ẹ bá ń farabalẹ̀ kẹ́ gbọ́n tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ bá ń farabalẹ̀ gbọ́ torí ẹni tí ọ̀gbẹ́ tọ́ ní ẹyẹ ẹ̀gà ni ó sọ pé ń pàtó. ẹ ká sọ sá so mi ìmọ̀ bí àmì tiẹ̀ sọ fún yín rí gan látọ̀dẹ̀ pé pásítọ̀ dáàdì mi so ọ̀sán yìí wọ́n ṣàpè mí pé torí last week ni lọ́ọ̀yà bẹ̀rẹ̀ case file so ti send the pre-action notice sáwọn ọmọlì so in preparation to go to court so ọ̀sán yìí wọ́n ṣàpè mí pé ọ̀rọ̀ kéèsì yẹn pé kí n jọ kí n pe lọ́ọ̀yà pé kí n ṣe pẹ́ǹdì àbí kí n withdraw ẹ̀ náà so mo ṣáà sọ pé kí ló ṣẹlẹ̀ so dáàdì máa sọ fún mi pé àwọn delegates from PFN àwọn Pentecostal Fellowship of Nigeria pé wọ́n wà lọ́dọ̀ àwọn báyìí pé lórí ọ̀rọ̀ mólì pé so wọ́n á ń plead on behalf wọ́n dẹ̀ ní àyẹ̀ náà máa wá apologize kí nìkan pé so we should just let the case go so mo ṣáà sọ pé well èmi ò lè jẹ́ kí kéèsì lọ lọ́yà ti gbé ọ̀rọ̀ lọ kọ́tọ̀ rẹ̀ àti pariwo fún wọn tó and wọ́n ti underestimate nǹkan tá a lè ṣe pé so the case will not go down like that wọ́n ṣàlẹ̀ àkè ìjọ kí n ṣàpá lọ́yà sọ̀rọ̀ sí tẹ́gbà and complainant kì í kó drug mo ṣàlẹ̀ wẹ́ kó má dàbí pé ẹnu dáàdì mi ò ká mi mo ní sáwọn pípín ẹṣin wà pẹ̀lú wọn pé kọ́ jẹ́ kí n wá bá wọn fúnra mi sọ wọ́n ní kí n máa bọ̀ sí àti mo ṣáàdì ní ẹ̀sìn mo bá gbogbo wọn bẹ́ẹ̀ oríṣiríṣi àti pásítọ̀ yára yẹn from BFN one of the. ẹ dákun sẹ́ ń gbọ́ mi dáadáa tẹ́ ẹ bá gbọ́ ẹ jẹ́ ń gbọ́ o. àbí kí ló pe bẹ́ẹ̀ management àbí nǹkan one of their board of directors òun náà wà bẹ́ẹ̀ àtàwọn èèyàn kan bí wọ́n ṣàwàṣà so wọ́n ṣáà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé kí n jọ kí n má bínú pé àwọn mọ̀ pé nǹkan tó ti ṣẹlẹ̀ whatever the case may be. So in just like well, this issue, first thing I would like you people to know, listen to me if you want to be come out when daddy me can so okay lórí phone. If you never come I've made up my mind that nobody will tell me to stop this case. Because when she Nico Shano, the only to my case about one that he prompted me that you go and do your worst. Because I collect as in fact I told them money playing to my collectors and what para reply me. Molosi Agidigbu, Oriyomi Tun collectors one they had to threaten him back pé kò gbọdọ̀ dá sí case money so if Modi is not even remorseful gbogbo ilé tẹ̀kọ̀ wà mí tẹ̀ sọ pé kìnnì Modi is not remorseful and they have not given me any reason to drop the case so the case there to take court I'm not going to drop that case wọ́n ṣáà bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ wọ́n ṣáà lo religious blackmail operate àwọn fẹ̀kọ́ rẹ̀ yẹn bọ́ síta kó ṣe gbá kó ṣàwọn òfin nìkan ìyá òyìn sí lára mo ní ìyá òsì lára is not an excuse ṣé ìyá ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni she knows what is happening mo ní nǹkan tẹ̀ sọ́ sí báyìí Oriyomi Tun sọ pé kí n sọ fún pé ẹ kó drop case kọ́ ẹ máa ń ṣe kìnnì kan mọ́ kí n sọ fún lẹ́yà mo ní the man did a video on this case from UK last week so if ibikíbi tí yàrá wà ìyá could have handled this case wọ́n lè call them so she not been around is not an excuse láti sọ pé a reason tọ́lọ̀ fi lọ báyìí she's aware wọ́n dẹ̀ mọ̀mọ́ fílẹ̀ ni mo ní àti kọ́ lẹ́tà sọ láàkọ́kọ́ lẹ́lẹ́kejì Àgídìgbò send letter sí wọn so kò ń ṣèmi nìkan àti pariwo lórí media they have gone to the ministry àwọn náà ti lọ sí ministry up till now ẹ wá sọ pé kìnnì kan mo ní mi ti wá tètè mọ̀ pé àwọn delegate wọn mólì board of directors wọn wà bẹ̀ man even now tẹ́ jókòó báyìí no single representative wọn wà bí láti wá máa bẹ̀ mí ẹ wá sọ pé màmá wì kan báyìí ṣàpàdà pé board of directors wọn lòun kìnnì kan is a lecturer commissioner of health tó pè mí kan student ó ṣàṣọ gbogbo ẹ̀ wọ́n ṣàbẹ̀ sí ní sọ̀rọ̀ rẹ̀ ká ní sùúrù ká ṣe gbá ká ṣàwọ́ ká gbé wọ́n ṣà lóríṣiríṣi religious tactics but mo ṣàlẹ̀ kọ́ mọ́ standing gbé sí my demands are straight and clear. Mo ní mi ní issue pẹ̀lú ìyá Moli because gbogbo ọ̀rọ̀ tẹ́yìn sọ is on behalf of this ìyá. Mo ní I have issues with Moli as an entity and ọ̀rẹ́ tiẹ̀ ti kọjá ọ̀rọ̀ tèmi nìkan. It has gone viral a lot of people ló ti suffer irú fate yìí tí wọ́n lè jáde. But lẹ́yìn ìgbà tí mo ti jáde mo wọ́n ti ní òkú nínú pé yes at least justice yìí ó máa gbé gbogbo àwọn tó kù náà. It will be a justice for them too. So kò ṣọ́ọ̀rọ̀ mi nìkan so you can't just tell me to back out ní ẹ̀kí nìkan. Pé torí ẹ̀ làwọn ṣe wá bá dáàdì mi dẹ̀ sọ pé àwọn ti sọ fún yín tẹ́lẹ̀ òun ló ní lọ́ọ̀yà òun ló ní power of attorney Oriyomi náà ó ti sọ pé ọmọ ilé kan ló lè ní kò ń stop so àwọn náà ò lè lọ bá àwọn lè lọ pé lẹ́yìn àwọn kan láwọn ní lẹ́yìn àwọn kan kò ní social ti rí bẹ́ẹ̀ but there is no way for me to stop the case o wọ́n máa lọ pé the case will just go like wọ́n ṣàní òkè ẹ nǹkan tó yà wọ́n tí arrange bí ìyá ṣe máa wá bó ṣe máa rí mi so tó bá ti dé pé then a máa sọ̀rọ̀ nípa gbogbo wọn máa apologize wọn fẹ́ apologize dem ma make demands nínú gbọ́dọ̀ ẹ̀kọ́ mọ̀ pé sí whatever the case may be this apology will not end yet o wọ́n á try láti sọ pé it should be a religious thing kákò say to in the body of Christ but you know she will come out publicly to apologize and she will pay compensation ẹ má rò pé I will let it go like that I will not let it go
mo ṣáà ṣàlàyé fún wọn pé kinní kan ṣáà ní ẹnu wàhálà báwọn ṣáà ti ń mẹ́ka nílẹ̀ pé board of directors hospital wọ́n ti ń báyà sọ̀rọ̀ wọn. ẹ jẹ́ mọ́jẹ́ gbọ́ tó bá ń lọ ó tó bá ń ẹ jẹ́ ìwọ̀n tí mo jẹ́ gbọ́ náà dà at least àwọn information kan wà tí ó wà lọ́wọ́ tèmi náà náà tí n fi ní fi ta tán abẹ́ gẹ́ẹ̀tẹ̀ tí n fi ní fi ta tán lọ́ọ̀yà Moli wọ́n lẹ ti gba ìwé tẹ́yìn náà kàn ṣe ni pé kẹ́ ẹ máa kọ tẹ́fì dìfẹ́ǹdẹ̀ káwa náà wàá máa wo adájọ́ káwa máa gbé níta adájọ́ bá sọ àti dìfẹ́ǹdẹ̀ yín lọ́ọ̀yà kọ̀ọ̀kan tẹ́ ẹ bá déwájú adájọ́ káwa máa gbé jáde pé adájọ́ ti sọ pé o tán bá adájọ́ ti sọ pé o èèyàn lè máa lo fake expired drugs o wọ́n sọ pé hospital tó bíi Moli ó lè fún yàn ní expired drugs o fún di eléyìí ọkùnrin tíya rẹ̀ kú tó pẹjọ́ ẹjọ́ rẹ̀ wà baseless fún di eléyìí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yẹn kò ní ìtumọ̀ o àwọn Nàìjíríà wọ́n bá pàtẹ́wọ́ àbí náà nígbà tí Ministry of Health níbi tí state ti irú hospital yẹn wà tí wọ́n ń wá technical terms technical knockout ọ̀rọ̀ tó straight tí ò nídìí nǹkan kan ó ti straight jù just confirm it's a expired drugs confirm it's an expired injection every other thing come after it kẹ́ẹ̀dẹ̀ pé wọ́n tẹ́ bá nífẹ̀ẹ́ wọn ẹ tètè lọ rí ẹ lọ rí bọ̀bọ̀ yẹn lọ ráwọn family yìí ẹ wá ẹ ṣe press release ẹ apologize fún ọkùnrin yìí àti gbogbo àwọn tó bá ti wá sí hospital yín tó ti fara kóru ẹ̀ rí àìtẹ́ẹ̀mọ̀ ni àtẹ́ntẹ́ẹ̀mọ̀ ni ẹni ó wà nù sàárè àtẹ́ntí òkú tó dá nǹkan míì sí láà tó dìdàkudà látàrí pé wá wòsàn wá sọ́dọ̀ yín ní Moli hospital tó lo expired drugs àbí expired injection. I don't have anything against you. I never had any encounter with you. Tí màá sọ pé bóyá ló ń bí mi nú. No. Forget about the company, forget about the establishment, forget about the money. Here, life is involved. Life is involved. Gbogbo nǹkan pátápátá tí medicine, surgical, pharmacy, gbogbo oyè tẹ́ mọ́ gbà níbi ètò ìlera, gbogbo ohun tó wà ń parẹ́ ojú nítorí ètò ìlera wa náà lọ. Kódà kí ẹ jẹ́ lecturer, kó jẹ́ professor ní ìlànà ètò ìlera, kó jẹ́ dókítà tí tún kọ́ dókítà, consultant, àjẹ́ dókítà, gbogbo tẹ́ wà fún náà ojú ètò ìlera wa lọ. Specialist lèmi, nípa ojú lèmi wà fún torí ìlera ni, nípa etí lèmi wà fún torí ìlera ni, nípa anú lèmi wà fún torí ìlera ni, egungun lèmi wà fún, ìlera wa lẹ wà fún generally. Ẹni tó bá ti wá ṣe nǹkan tó wà contradictory to that, allegiance intention allegiance ni pé ẹ máa rí sí ètò ìlera wa ẹ̀dẹ̀ ní compromise nítorí owó owó tí a fi rẹ̀ kọ tọrọ tí èyí jẹ́ ká dàgbó ìlú lè mú hospital tó yẹn máa fún yàn ní expired drugs and injection. Expired drugs and injection. Branch yín tó wà ní Bódìjà, ìní wọ́n fún wọn. Headquarters yín tó wà ní Ìdí-Àpẹ́, òun ni wọ́n fún wọn. Ẹ wá sọ fún gbogbo ibi tó hospital yín wà tí wọ́n ti lo expired drugs. Then, tó wáyé pé méjì tí wọ́n ná, wọ́n mú bọ̀ ńbẹ̀. Why do you allow this to happen? Because you are powerful. Because you are connected. Because you can do and undo. Because nobody dares you. Èmi dare yín o. Mo dẹ̀ bẹ̀ yín, ẹ lọ ṣe tó yẹ kẹ́ ṣe. Just do the needful. That's all. Ó ti ń pẹ́ jù. Ṣé ẹ rí bó ṣe ń pẹ́ yẹn, bẹ́ẹ̀ náà la máa ṣe lọ. Màmá, tó bá wù màmá kí wọ́n tètè dé níbi tí wọ́n wà. Tó bá wù màmá kán tètè dé. Ọlọ́run jẹ́ mi màmá ogun. Ìyá dáadáa ni wọ́n. Kí wọ́n tètè dé. Ẹ̀yin doctor tẹ́ ní pé kí wọ́n má tètè dé, ẹ̀yin adviser màmá. Tó bá wù yẹn tún advice wọn further. Kí wọ́n má tètè dé. Ẹ̀yin ẹgbẹ́ ẹlẹ́sìn tẹ́ fẹ́ fẹ́ sì ṣe, ẹ̀yin náà ṣe dáadáa o. Mediator ni yín, kò sí tó burú nù tẹ́yin ṣe o.
ẹ ṣe dáadáa ṣùgbọ́n ẹ rántí o àwọn tó lo expired drugs níbẹ̀ yẹn kì í ṣe Kristẹni ní gbogbo wọn o bó jẹ́ mùsùlùmí náà ni wọ́n báwọn náà ṣe dìde nu wọ́n lọ́mọ ìyá àwọn ní báwọn náà ṣe lọ́nu. ẹ jẹ́ àṣẹ needful gbogbo àwa tọ́rọ̀ bá kàn tá a bá ti ń sòdodo tá a dẹ̀ ń ṣe tá a lè gbà tá a ṣe fún yàn ẹ rí i pé orílẹ̀-èdè yẹn ò dáa. ẹ lọ bá wọn padà ẹni wọ́n ṣe ń tọ́ yẹ kí wọ́n ṣe. ìgbà náà lẹ́lòmíì tó wà nù sàárè wọn dáríjì wọn. ṣé ẹ rí bí kì í bá pààyàn kò kàn wá ẹ̀yin lẹ sọ pé ó ti wà expired. ẹ dúró náà tọ́lọ́pàá bá ká expired drugs mọ́ àwọn patent medicine stores àwọn oníkẹ́míìsì tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ títì yẹn tọ́lọ́pàá bá ká expired drugs mọ́ wọn lọ́wọ́ ṣé ẹ̀mọ́ tójú wọn ò rí ni tọ́lọ̀ àwọn tí wọ́n mọ́ lọ káàkiri wo ṣọ́ọ̀bù wọn ẹ tí wọ́n bá ká expired drugs mọ́ lọ́wọ́ ṣé ẹ̀mọ́ tójú rẹ̀ ò rí ni wọ́n bá ti kù díẹ̀ kọ́ expired àwọn yẹn mọ́ kó kúrò ní orí gbànà hospital bíi Moli hospital wọ́n sọ yìí mo dúró náà lé ní o abẹ lọ́hùn kí Moli hospital ọmọ bàjẹ́ Ọlọ́run jẹ́ wọn lè ṣe ń tọ́ yẹ kí wọ́n tètè ṣe a sì bẹ lọ́hùn gbogbo àwọn hospital tí wọ́n ń lo expired drugs àbí fake drugs fáwọn èèyàn eléyìí ò ṣe fake drugs o expired ni o gbogbo àwọn hospital tí wọ́n pé torí owó lásán ni wọ́n fi dálẹ̀ ẹ̀mí èèyàn jọ wọ́n lójú tí wọ́n tún kù Ọlọ́run bá tú wọn láṣìírí o gbogbo àwọn tó yẹ pé èèyàn bá kú dànù káwọ́ sáti bọ́ sápò wọn ni kọ́lọ́ bá tú wọn láṣìírí o eléyìí náà kọ́lọ́ mọ́jì ó consume Moli hospital kọ́lọ́ jẹ́ wọn lè tètè ṣe tó yẹ wọn ó ṣe. I know Moli hospital to be a very good hospital. Yeah, that time I never knew I can find expired drugs in an hospital like Moli hospital. It has happened. Fine, it has happened. Come out, apologize publicly, and compensate the family. God bless you. Tẹ́ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa ló fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. My name is Oran Nla Bayi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.